Káàárọ̀, ẹ kú ọjọ́ mẹ́ta. A kí gbogbo wa ní ibi gbogbo tí a ti ń wò wá wípé Happy Sunday. A sì tún kí wa wípé ẹ kú ọdún. Gbogbo ẹ̀yin ènìyàn wa, lọ́kùnrin, lóbìnrin, lọ́mọdé, lágbà. Orúkọ tèmi ní Babaconfirm JP. Gẹ́gẹ́ bí mo ti máa ń sọ, Odù ní orúkọ yìí. Kò sí ẹni tí ó máa ní òun ò tí ì gbúrò orúkọ wa yìí sétí. Kì í dẹ̀ ń ṣe bóyá àfigbéraga. Ohun tí ènìyàn bá jẹ́, òun ni kí ènìyàn kí ó sọ síta. Níbi tí ènìyàn ti ń sọ ohun tí kò jẹ́ síta, òun ló ti ń di irọ́. Irọ́ dẹ̀kẹ̀ré gẹ́gẹ́ bí ohun tí Bíbélì sọ. Bíbélì ní òtítọ́ a máa gbé orílẹ̀-èdè àgbélékè. Ṣùgbọ́n ibi tí a bá ti rí irọ́ tó jẹ́ pé ẹ̀ṣẹ̀, ó ní ẹ̀ṣẹ̀, òun ni ẹ̀gan rẹ̀. Ẹ̀ṣẹ̀ lórúkọ gbogbo ohun tí èèyàn ṣe tó lòdì sí òfin Ọlọ́run. Kéèyàn purọ́, ẹ̀ṣẹ̀ ni. Bó jalè, ẹ̀ṣẹ̀ ni. Bó pààyàn, ẹ̀ṣẹ̀ ni. Ẹ ṣé, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátá. Ẹ̀yin èèyàn wa láti Amẹ́ríkà, ẹ̀yin èèyàn wa láti Canada, ẹ̀yin èèyàn wa láti Dublin, ẹ̀yin èèyàn wa láti Scotland, ẹ̀yin èèyàn wa láti UK, ẹ̀yin èèyàn wa láti gbogbo Áfríkà pátápátá, ẹ̀yin èèyàn wa láti gbogbo Asia dé New Zealand, Australia, mo dúpẹ́ pẹ́ òkun. Gbogbo Europe pátápátá mo kí yín pé ẹ ṣé, mo dúpẹ́. Ó ní ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó mọ́jú sí ni. Àwọn tí kò tiẹ̀ dẹ̀ mọ́jú sí ni ńkọ́? Kí ni ká wá ṣe sí yẹn? Ẹ̀yin tẹ́ mọ́jú sí wa, ìyẹn nínú òwe Yorùbá, that is, ẹ̀yin tí ẹ ṣì wo ọ̀dọ̀ wa, òun ni wọ́n ń pè bẹ́ẹ̀. A dúpẹ́ lọ́wọ́ yín. Ó dúpẹ́ gan o. Ọ̀pọ̀lọpọ̀ yà mí lẹ́nu lánàá tó jẹ́ tá à ń celebrate ọjọ́ ìbí Jésù. Ẹni tí mi ò tiẹ̀ mọ̀ rí rárá. Èyí tí kò lè reach wa, èyí tí kò lè pè mí wípé bàbá, ẹ send account yín sí wa. Wọ́n gbé nǹkan wá, ó yà mí lẹ́nu sí ọ̀dọ̀ wa. Wọ́n gbé nǹkan wá, èyí tó gbé rice wá, èyí tó gbé beverages wá, ó yà mí lẹ́nu. Wọ́n á dẹ̀ máa ní àǹtí àwọn láti Amẹ́ríkà, èèyàn kan láti Canada, òun ló ní káwọn gbé wá fún wa pé ká fi ṣọdún. Mo máa dúpẹ́ o fún gbogbo ọkàn tó mọ oore. Èmi náà mọ oore ni mo ṣe wá dúpẹ́ láàárọ̀ yìí. Kó má dàbí ẹni pé ọlọ́ṣà ó kó yín lẹ́rù lọ. Tí tá ò bá jáde, ká jẹ́ kí ẹ mọ̀ wípé ohun tí ẹ fi ránṣẹ́, èyí tó gbé ẹdìyẹ wá, ó ti ẹ̀ yà mí lẹ́nu. Àná on the 25th of December 2021 yà mí lẹ́nu wípé àṣé àwọn èèyàn wa, ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tí wọn ò sọ̀rọ̀, àṣé wọ́n ní ohun rere nínú tó fẹ́ ṣe fún wa. Báwa tí ẹ̀ ń pariwo wípé a ò ní kí ẹ ràn wá lọ́wọ́, a ò ní kí ẹ fún wa lówó. Ọ̀pọ̀lọpọ̀ náà ló tún pè mí gan, tó ní bàbá ẹ send account yín sí wa. Kì í ṣe wípé àwọn fẹ́ tó pé kì í ṣe, wọ́n ṣà ń lo ọ̀rọ̀ kan bẹ̀ pé kì í ṣe bí ẹni wípé àwọn fẹ́ lòdì sí ohun tí mò ń sọ. Ṣùgbọ́n wọ́n ní yínníyínní ni. Màmá kan ló sọ bẹ́ẹ̀, mi ò ní dárúkọ ẹ̀. Ìyá yẹn wà ní New Zealand. Ó ní yínníyínní ni kí a tún ṣe mí. Ó ní ó dẹ̀ gba account wa náà. Ọlọ́run ohun tó fún wa,
a dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Àwọn tá ò tiẹ̀ mọ̀ rárá tó jẹ́ wípé wọ́n ti ní ohun rere lọ́kàn sí wa nínú ọdún pé bí bàbá yìí ò bá tiẹ̀ ń pariwo, tó bá ń pariwo pé ẹ má fún mi lówó èmi kíní kan o, pé àwọn ní ohun rere lọ́kàn ní ọdún, gbogbo wọn pátá ni wọ́n mú àdéhùn ṣẹ. A dúpẹ́ kó má dàbí ẹni pé a kọ̀ dí wípé a ò rí ohun tí ẹ ṣe fún wa. Òun ló mú mi jáde láàárọ̀ ọjọ́ Sunday yìí tó jẹ́ on the 26th December 2021 kí n wá dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣé gidigidi gan. Gbogbo ẹ̀yin tẹ́ fi owó ránṣẹ́ sí wa, gbogbo ẹ̀yin tí ẹ wò wá, tí ẹ kọ̀ ní kó gbé nǹkan wá láì tí ẹ mọ̀, tí mi ò expect anything. Ọ̀rọ̀ àná ò tí ẹ yé mi rárá, ṣùgbọ́n mo kàn ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni. Mo ń rálẹ̀ níwájú ìtẹ́ àánú ní àná tura tí mò ń dúpẹ́, tí mò ń yíra, tí mò ń dúpẹ́, tí mò ń yíra, tí mò ń dúpẹ́. Ohun tí mi ò lérò rárá, òun ni àwọn ènìyàn wọ́n ṣe fún mi lánàá. Àwọn tó wà ní diaspora, mo dúpẹ́ lọ́wọ́ yín. Wọ́n láwọn fi commend iṣẹ́ rere èyí tí Olúwa lò mí fún, tó sì tún máa lò mí fún lórí ọ̀rọ̀ Yorùbá nation. Ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín. Ṣé rí Yorùbá nation, ohun tó máa ṣẹlẹ̀ ni, ohun tó máa ṣẹlẹ̀, ó máa ṣẹlẹ̀. Kò kọ̀ tí kan àwọn tó jẹ́ kó kàn lára ni. Ohun tó máa ṣẹlẹ̀ ni. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Yorùbá nation dẹ́kẹ̀rẹ́, there's no going back. Ó ti wà tipẹ́. Ẹ bá wo fídíò kan tó gbé jáde, bàbá wa Bọ́lá Ìgè, òun náà ti sọ nípa ọ̀rọ̀ Yorùbá nation yìí. Yorùbá nation ti wà tipẹ́. Wọn ò tí ì rí ẹni tí ó máa fìdí rẹ̀ múlẹ̀ ni. Ṣùgbọ́n èyí tá wà nínú rẹ̀ yìí, ẹ jẹ́ kí a máa wòran. Olúwa ti dìde lórí ọ̀rọ̀ Yorùbá nation. Mo gbàgbọ́ pé àtèmi àtẹ̀yin ni àjọ máa gbádùn rẹ̀. Ohun tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí náà ni wípé òtítọ́ ti sọnù. Kò sí òtítọ́ lẹ́nu president, kò sí òtítọ́ lẹ́nu àwọn senator, kò sí òtítọ́ lẹ́nu House of Assembly, kò sí òtítọ́ lẹ́nu gómìnà, kò sí òtítọ́ lẹ́nu àwọn honorable, kò sí òtítọ́ lẹ́nu chairman, kò sí òtítọ́ lẹ́nu councillor. Gbogbo àwọn politicians pátá wọn ò ní òtítọ́ lẹ́nu. Kò sí òtítọ́ lẹ́nu pastor, kò sí òtítọ́ lẹ́nu ọmọ ìjọ. Gbogbo ẹ̀ wá dàpọ̀. Òtítọ́ òun ló sọnù tí Nàìjíríà tó fi rí báyìí. Tí òtítọ́ tó bá wà, kí èmi sòtítọ́, kí ìwọ sòtítọ́. Ó mọ̀ pé òtítọ́ pẹ̀lú òtítọ́ ó ti di òtítọ́ méjì nìyẹn. Tí òtítọ́ bá pàdé ara wọn, òtítọ́ náà ló máa gbé jáde. Ṣùgbọ́n tí irọ́ bá pàdé ara wọn, irọ́ ló máa gbé jáde. Ẹ jẹ́ ká mú ìwà òtítọ́ gẹ́gẹ́ bí ohun tí mo fẹ́ bá wa sọ láàárọ̀ yìí. Ẹ jẹ́ ká mú ìwà òtítọ́, ẹ jẹ́ ká mú dání nínú ohun gbogbo. Tá a bá lè bẹ̀rẹ̀ sí í ṣe òtítọ́ lórílẹ̀-èdè Nàìjíríà yìí, àtèmi àtiwọ́, gbogbo wa pátá la máa enjoy ẹ̀. Òtítọ́ òun ní gbórílẹ̀-èdè lékè. Ẹ̀ṣẹ̀ òun ni ẹ̀gàn rẹ̀. Mo kàn ní kí n wá kí wa ni pé happy Sunday. Mo ní kí n wá kí wa lẹ́ẹ̀kan sí wípé happy new year in advance. Ayọ̀ la fi bẹ̀rẹ̀ 2021. Gbogbo wa pátá tẹ̀ ti gbọ́ mi. Ẹ ò ní fi ìbànújẹ́ kẹ́ ẹ fi parí rẹ̀ pẹ̀lú àṣẹ Èdùmàrè. Gbogbo ẹrù ògo, gbogbo ẹrù ayọ̀, gbogbo ẹrù ìbùkún, gbogbo ẹrù ìgbéga, gbogbo ẹrù ìtẹ̀síwájú èyí tẹ́ kó wọ 2021 àti tí ẹ tó bá pàdé nínú rẹ̀ lórúkọ Jésù. Mo fi àárọ̀ kùtùkùtù ìdí Bíbélì sọ wípé ẹnikẹ́ni tí ó bá wà wọn ní kùtùkùtù òwúrọ̀, ó ní yóò rí òun. Mo fi àárọ̀ kùtùkùtù gbàdúrà, ẹ ò ní dẹrù yẹn nù sínú 2021. Ẹrù tẹ́ kó wọ 2021, àwọn ẹrù ògo ayọ̀ ìgbéga àti ìtẹ̀síwájú yìí, ẹrù oríire yìí, gbogbo ẹ̀ pátá ló máa bá yín wọ 2022. Ẹ̀yin èèyàn wa, ẹ ṣé, mo dúpẹ́. Ẹ jọ mí lójú. Ẹ jọ mí lójú. Ẹ jọ mí lójú. A dúpẹ́ gidigidi gan lọ́wọ́ gbogbo yín. Ojú ò ní tì yín. Bẹ́ẹ̀ ni tí ẹ ti wá rí owó tẹ́ mú, tẹ́ fi ránṣẹ́ sí wa.
ẹ mà ṣe o. Kì í ṣe wípé ti ìgbéraga o. Ṣé pé mò ń tẹnu mọ́ tí n bá ń sọ wípé a need owó ẹnikẹ́ni nítorí pé àwọn tó gbowó lánàá wọ́n fi bú wọn. Àìtórí èlé náà, ọ̀gbìn nǹkan tó bú àwọn tí wọ́n já sí kòtò lánàá tó mú wọn já sí kòtò, òun làwa tá a wà lẹ́yìn tí a fi ń kọ́gbọ́n. Ìyẹn tá bá ní ní kinní kan, ẹ má ràn wá lọ́wọ́, a mọ̀ dí nítorí pé àwọn tí wọ́n fún lówó lánàá, àwọn tí wọ́n fọpọ́n gbowó lánàá, gbogbo wọn pátá àwọn ni wọ́n bú léni, wọ́n sọ wọ́n dẹni yẹ̀yẹ́. Ṣùgbọ́n èyí tí èmi rí ní àná yìí tó jẹ́ on the 25 of December 2022, 2021 yìí, ó yà mí lẹ́nu. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa on awareness, wọ́n ṣe wá láàánú, wọ́n gbé nǹkan wá lé wa, ẹdìyẹ ní, ráìsì ní, beverages ní, òróró ní, ó ti ẹ̀ yà mí lẹ́nu, sẹ̀mó ó yà mí lẹ́nu. Èyí tó pè wá tó ní ká send account sóhun, ó yà mí lẹ́nu. Ẹ ṣé gan ni o. Mo gbàdúrà fún yín o. Bí mi ò tí ẹ mọ̀ yín rárá, mo gbàdúrà fún yín wípé ohun ayọ̀ kò ní kúrò nílé yín. Ẹ ṣé. Happy Sunday. God bless you. Have a wonderful day. Till we meet again. Babaconfirm, JP.